àǹfààní oríṣiríṣi ló wà tá a kàn mọ́ ibi tá a máa gbé àwọn àǹfààní yẹn gbà. Hallelujah, hallelujah. Èyí tèmi rí, èyí tèmi gbọ́, tá a dẹ̀ ti mọ̀ pé ó ń ṣiṣẹ́, àwọn àǹfààní yẹn wà ń bẹ̀. Irú ìgbà tá a ṣe sẹ́mínà ní Ìgèdè fáwọn Baptist, so wọ́n á fẹ́ máa gba nọ́mbà mi, èmi wá sọ fún wọn wípé mi ò lè fún wọn ní nọ́mbà mi, wípé kan bá Reverend Ayinde. So through the Reverend, àwọn tó bá ní ìfẹ́ sí àwọn nǹkan tí a kà sílẹ̀ wọ̀nyẹn pé wọ́n á forúkọ wọn sílẹ̀ lọ́dọ̀ Reverend, and àádẹ́ bẹ̀rẹ̀ sí ń kóra wa jọ, àbẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan tó yẹ ká ṣe láti mú kí ìgbésí ayé wa kó yí padà. Ọlọ́run á ràn wá lọ́wọ́. So kí ló tí à ń sọ ni wípé lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀, I draw an outline here. Ètò ọ̀gbìn, agriculture, is the science or an art of farming, especially of growing crops. Not only growing crops, rearing of animals. Ètò iṣẹ́ ọ̀gbìn ó pín sí oríṣiríṣi. Kì í ṣe iṣẹ́ oko nìkan ni iṣẹ́ àgbẹ̀ pín sí. Bí a ṣe ń sin àwọn nǹkan ọ̀sìn ó wà ńbẹ̀. Ifun àwọn nǹkan tí a fi ń ṣiṣẹ́ ọ̀gbìn bíi àwọn ẹ̀rọ bí a ṣe ń rọ wọ́n ó wà lára ẹ̀ náà. Now, in the course of doing agric, the following things are highly essential. Ẹjọ́ máa ṣe àdàlù èdè yẹn, so torí òyìnbó ni mo fi kọ sílẹ̀, so màá dẹ̀ máa túmọ̀ ẹ̀. Ohun tí à ń sọ ni wípé tí a bá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ àgbẹ̀, ó láwọn nǹkan kan tó jẹ́ àlàkalẹ̀ tí a lè gbé yẹ̀wò. Tí a bá dẹ̀ ti gbé yẹ̀wò, iṣẹ́ yẹn á rọ̀ yàn lọ́rùn. Ṣé rí ohun tó bí sẹ́mínà tí à ń ṣe lọ́wọ́ yìí, òun ni wípé a fẹ́ kí àwọn ènìyàn wa, especially in C.A.C, kí iye wa kó sí àwọn iṣẹ́ àgbẹ̀. Like in Winasap, irú àwọn my family, we live in Odowa, very close to Omuaran. Ṣé rí ìjọ Living Faith tí bàbá Oyèdèpọ̀ ń darí ẹ̀, nǹkan tí ó sọ ìránṣẹ́ yìí di ọlọ́rọ̀ lẹ́ni, mo fẹ́ lè sọ pé 95% iṣẹ́ àgbẹ̀ ni. In that landmark university, torí ibẹ̀ ni àwọn ọmọ mi ń lọ, the nursery and primary school, ibẹ̀ làwọn ọmọ mi ń lọ. So mo máa ń wọnú bẹ̀, mo máa ń relate máwọn lecturers, mo máa ń relate mọ́ gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀. Ṣé ẹ rí nínú landmark university yẹn, oríṣiríṣi iṣẹ́ ọ̀gbìn náà ń ṣe ń bẹ̀. In fact, kò sí ìfẹ̀lú sọ inú mu àwọn èlò àwọn tí bàbá yẹn ti gbà ṣiṣẹ́, they are thousands.
hallelujah hallelujah lágbára Ọlọ́run ó ń bọ̀ ní C.A.C. ṣùgbọ́n kò kàn ṣe amen lásán. a ní ìdí àti bẹ̀rẹ̀ kí àwọn nǹkan táwa náà lè ṣe to alleviate poverty in our mission. látòrí ẹ̀yin àti èmi ló ti máa bẹ̀rẹ̀. ayé kan tá a wá ní mo máa ń sọ ayé wa ò ní carbon copy, ayé wa ò ní duplicate. à ń wáyé nígbà méjì o, ìkan yìí náà ni, and we have to live this life tá a wáyé to make sure we impact life. kí ló tá à ń sọ ni wípé ó tó ìgbà kan bàbá Oyèdépò bẹ̀rẹ̀ sí sọ fáwọn ènìyàn kó wọn ò ní ìdí offering wọn mọ́. hallelujah kì í ṣe pé ìránṣẹ́ yẹn ń gbéraga o, ṣùgbọ́n ó rí wípé offering kò lè ṣiṣẹ́ tó ń ṣe. nǹkan tó ń fọwọ́ ṣe gan òun gan tún lè máa fún àwọn èèyàn ní offering. so torí tí that's why it's not good to criticize. ẹ má máa fi ẹnu bà àwọn èèyàn jẹ́ torí àwọn tó ń ṣe nǹkan tó máa ń ṣe tó lè ń prosper. ẹlòmíì á ní ọmọ náà gbé sowó, kì í ṣe pé iṣẹ́ ibi òkun náà ayé o, hallelujah. ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé they are embarking on genuine business and they are succeeding. ṣùgbọ́n ẹni tí ò mọ nǹkan tẹ́nìkan ń ṣe tí ò mọ̀ ọ́n ṣe, nǹkan tó máa ṣe náà ni pé kò máa bàá jẹ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. kí ni ohun tí mo sọ débi tí mo ń sọ yìí ni pé ṣe rí Bishop David Oyèdépò iṣẹ́ ọ̀gbìn tó ń ṣe ó lágbára, ó ní agbára. níbẹ̀ wọ́n ń sin ẹdìyẹ tí wọ́n ń sìn ní Òmùaran ní Landmark University yẹn òun ló ń bọ́ Ọ̀ṣun state, ó ń bọ́ Kwara state. mi ò tí mọ̀ bóyá ó wá sí Ekiti. so èyí tó ń ṣe ní Covenant University ní Ọ̀tà ó ń bọ́ àwọn Togo state. kí là ń sọ? ọgbọ́n Ọlọ́run ni. lórúkọ Jésù ọgbọ́n tọ́lọ́run fún ọkùnrin kú mọ́ ọ lára. ṣe rí ohun tí à ń sọ, nǹkan tí a fẹ́ kẹ́ ẹ mọ̀ òun làwọn ohun tó yẹ ká ṣe. it's not really agreed training lele, torí àti lọ fún training òun sẹ́nu. ṣé ń gbọ́rọ̀ wa? mo fẹ́ kéde yín wá yé wa dáadáa. training is not talking. Training has to do with practical. Amen. Practical. Ṣé ẹ mọ̀ pé ibi tí practical bá wà láti ṣe? mi ò lè bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bí n sìn kí n ní bá ṣe ń ṣiṣẹ́ àgbẹ̀ ní láì mú yín lọ sókun. a jẹ́ pé mo kàn ń tan ara mi, mo dẹ̀ ń tàn yín. a lè tara wa because we are genuine people. ṣẹ̀dẹ̀ rí pé ohun tó mú wa tó sí wa níyè to embrace training people for agric. kì í ṣe ìyà ló ń jẹ wá, kì í ṣe òṣì,
because it's a passion. It's a passion. And tell the person that I'm sorry. When we introduce this person to you, in fact, it will take us to places. Amen. Bí mo ṣe dúró síbi yìí ṣe opportunity wà sir to get visa for people kan lọ kàwé ní there is a University of Agric ní Israel kan lọ fún training ní Israel tó kàn jẹ́ pé owó visa àtowó ticket wọn lọ máa san the training is free. There is this opportunity there. So there are a lot of informations. Today we have to organize ourselves to dish out all these informations. The information you have that you are unable to dish it out is never an information. Are we all together now? Information tó ní tó lè pín fún àwọn ènìyàn kì í ṣe information. So people have to be informed. The information must come from a channel. This is the gap we want to bridge. In the course of praying at Greek, the following things are essential. Láti ṣiṣẹ́ ọ̀gbìn, àwọn ìpele nǹkan tí a kọ sílẹ̀ yìí ó ṣe pàtàkì. 1. Education. Ó lè kọ sílẹ̀. We need education. Education is training, getting information, commitment and preparation. Information has to do with being informed, know the techniques, the mechanism, and the incentives. Amen. So, ohun tí a ń pè ní education, ẹ̀kọ́, a ní ìdí ẹ̀kọ́. Tí a bá fẹ́ kúrò nínú àgbẹ̀ máa fi ọwọ́ tulẹ̀, a ní ìdí ẹ̀kọ́. Ẹ̀kọ́ tí a ń sọ yìí kò ṣeé ṣe kó ní ìwọ ló mọ̀ tán, ìwọ ló gbọ́n tán kó ló fẹ́ kẹ́kọ̀ọ́. Ibù iṣẹ́ Ọlọ́run tí a ń ṣe ó ní ìdí ẹ̀kọ́. Lórí tó bá ń ṣiṣẹ́ Ọlọ́run tó bá kẹ́kọ̀ọ́, àwọn tó kẹ́kọ̀ọ́ ló máa kọ́ ẹ. Hallelujah, hallelujah. Eléyìí ò sàsọdùn. In our congregation today, there is lawyer, there is philosopher, there is educationist, there is agriculturist. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá ń pìtàn tí ò kẹ́kọ̀ọ́, ẹni tó kẹ́kọ̀ọ́ ló máa kọ́. So kí ló tí à ń sọ? If you want to be a lawyer, you have to go to law school. If you want to be an agriculturist, you have to go and study and go and be trained in agric. But today there is mix up. Even àwọn tó rí ìdí agric kò sí nǹkan tó kàn wọ́n lórí ọ̀rọ̀ ọ̀gbìn. They base on theory
And this is the error. Error is a typical total error, very erroneous. Kí ẹni tó kọ́ agric ní school kó má mọ nǹkan tó ń ṣe lóko kó ló ń jẹ́ agric expert. This is the problem in the world today. Ṣùgbọ́n náà ó ti afẹ́ kó mọ̀ ní wípé you can become an agric man, an agriculturist without studying agric in university. Hallelujah. It's just, for instance, there is a company in Ibadan tó jẹ́ wípé orúkọ wọn jẹ́ IITA. Ṣé mo pé this research institute níbi tí àwọn ènìyàn ti ń ṣèwádìí ọ̀rọ̀ agric ó wà ń bàdàn. Ìjẹ́ mọ̀ pé in Yoruba land kò sẹ́ni tí ó mọ iṣẹ́ ìwúlò ilé iṣẹ́ yìí nílẹ̀ Yorùbá. Àwọn Haúsá nìkan ló ń jàǹfààní ibẹ̀ yẹn. Are we all together now? Àwọn Haúsá. I came an encounter with one of the director tó jẹ́ ọmọ Aramọ́kọ. Ó sọ fún mi pé wọ́n ríṣẹ́ ṣe nílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ wà nílẹ̀ Yorùbá. Ekiti ò tiẹ̀ wọ́rí. Ogandọ́mọ Ekiti ó ní kò tiẹ̀ sí Ekiti kankan tó tiẹ̀ embrace nǹkan tó ń ṣe. Wọ́n dẹ̀ sọ fún wa, ìránṣẹ́ yẹn sọ fún wa pé ṣé ẹ ní ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ó ní every month learn discover a new variety of plantain tó dẹ̀ jẹ́ pé information yìí wà lọ́dọ̀ wọn tí ò wúlò fẹ́ nìkọ́ni nílẹ̀ Yorùbá. Ibo là ń lọ? Ó láwọn Haúsá ló ń jàǹfààní wọn. So kí ló ń tí à ń sọ ni wípé ẹ̀yin agric. It's not for only daily consumption. Kì í ṣe fún jíjẹ nìkan. You can do agric. You can get involved in agric. For business. Are we all together now? O lè ṣe iṣẹ́ ọ̀gbìn fún business okòwò ẹ ṣe. Àwọn èèyàn ló máa ra ẹyin tó ń produce ní poultry. Kí ló tí à ń sọ ni wípé we need education. Tó o bá ti mọ nǹkan tó yẹ kó o mọ̀, wàá máa ṣe lè yàn máa ráhùn. A ní Nàìjíríà ò dáa, ìjọba ò dáa, òun ò àǹtí ẹ̀ ń ṣàánú ènìyàn ní lórílẹ̀‐èdè yìí. Whereas tí wọ́n gangan bá ṣàánú ara ẹ wàá tún ṣàánú fún àwọn tó yẹ kó ṣàánú fún. So we should just stop complaining and get the right education, information to do agric. Ẹ̀kọ́ ó ṣe pàtàkì. Níbi tí ẹ̀kọ́ yẹn company wa, our organization called
Shalom and Israel international tours. À ń kó àwọn èèyàn lọ sí Port Novo fún training. There is a farm called Songhai Farm Center ní Port Novo. Ṣé ẹ rí ní oko yìí kò sí nǹkan tí kò sí sí ọ̀gbìn tí wọn kì í ṣe ń bẹ̀. Port Novo yẹn mo ní CD ẹ̀ dání ṣùgbọ́n àlèwò lè ní. Ṣé ẹ rí lẹ́yìn sẹ́mínà yìí àwọn tó bá ti ní interest sí àwọn nǹkan tí à ń ṣe àwa kóra wa jọ àsọra wa di union. If you are to go for training, we take you for training. Àǹfààní tí a ní will not end here. You will not just listen alone. We are going to organize ourselves. We are going to go for training. We will take you for training. We introduce you to the right people. Those who could be of assistance to you. Hallelujah. Hallelujah. Ṣé mo pé eléyìí ti kọjá pé mo ń ṣe ìṣọ́òru mo ń gbàwẹ̀. This is practical thing. So tábà ti mú yín lọ fún training ní Songhai Farm in Port Novo, Benin Republic. Ibẹ̀ yẹn ni mo ti rí pé wọ́n máa they produce maggot. Ṣé mo nǹkan tó ń jẹ́ maggot? Ìdè. Wọ́n á produce ìdè. Ṣé mo rí pé kò sẹ́ni tó mọ ìpè ìdè tó wúlò? Nǹkan ẹ̀gbin òun nìdí. Bẹ́ẹ̀ ní oko yẹn wọ́n á produce ìdè. Wọ́n á máa fi bọ́ ẹja. Ohun tó lè sọ ní pé ìdí tán fi bọ́ ẹja yẹn òun ló dáa jù. Hallelujah. Ṣé mo yí pé kí ló fà á? Information is powerful. Tó o bá ní information nǹkan tó wúlò ìwọ gan á ní kò wúlò. Téèyàn ò bá ní information kò lè kúrò lójú kan. Ibẹ̀ yẹn láti ń gbin olúla ń pè lẹ́kìtì oṣù Yorùbá ló pè lólú oṣù làwa ń pè. Ṣé mo ń pè oṣù yẹn? Ṣé mo ń pè ìkan wà tó rí bí ẹyin? Ṣé gbogbo ṣé àmọ́ yà ilẹ̀ mi. Iṣu àparò, ok, ẹ̀yin lẹ pé ní iṣu àparò. Ṣùgbọ́n when you see tó bá rí bí ó ṣe rí láwọn ọjà abroad ó yàtọ̀ sí iṣu àparò. Iṣu àparò yẹn ó lè nídìí abẹ́mọ̀ oríṣiríṣi ìkókókó ló máa kó mọ́ra tó ń di iṣu àparò. Ṣùgbọ́n wọ́n pè tó jẹ́ pé kò sẹ́ni tó ń pè é tí ò ní tó lówó. Mushroom là ń pè. There are mushroom farmers tó jẹ́ pé when you plant this mushroom in fact kò tí ẹ̀ ń sàwọn local people ló máa gbà lọ́wọ́ ẹ̀. You have to package it for export. Are we all together now? You have to, you will be forced to do your packaging for exportation. Torí
For instance, mo kàn ronú gbà kan kí ló yẹ kí n ṣe. Ǹjẹ́ mọ̀ ibi organization wa and package oyin, we package it and people are buying it. Kí ló tí mo sọ ni pé ọgbọ́n Ọlọ́run la need information and training. Do you know that this honey, kò sáwọ kan láwọ ẹ̀wà, I don't mi òun fún ẹyọ ẹnì kọ̀ọ̀kan, no. I deal with supermarket. Our honey is in Abuja. Hallelujah. Mi ò tiẹ̀ ta nítòsí mosque Abuja láti ń ta. And it's very purified. This is part of it. In fact, lórí Facebook, àwọn tó wà ní London, tó wà ní UK, tó wà ní Israel, wọ́n ti ń request fún sí. Mo wo bí màá ṣiṣẹ́ ni. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàmú tó jẹ́ pé tá a bá bẹ̀rẹ̀ sí ń ṣe ayé wa yí padà. So kí ló tí mò ń sọ ni wípé ní Port Novo yẹn a ní àlàkalẹ̀ láti máa kó àwọn ènìyàn lọ síbẹ̀ every month la dẹ̀ ń ṣe. So òun ni mo introduce sí bàbá, àwọn kan indicate interest bẹ́ẹ̀ àti mú anybody lọ bíbá. So àwọn tó bá ti ní interest, kò sírú ọ̀gbìn tí èèyàn ò lè kẹ́kọ̀ọ́ ẹ̀ ní Port Novo. You can learn how to do poultry. Iṣẹ́ ọ̀gbìn ẹ̀dìyẹ ti turkey ó wà ń bẹ̀. Bí a ṣe ń gbin onírúurú àwọn, for instance, do you know that ṣe mọ̀ pé tomato lélẹ̀, tomato tó wà náà bí báyìí ń sìn, ohun tó sọ fún wa ni pé ó máa gbin 7 acres of land. Tomato tó wà ní bẹ́ẹ̀ni tí a bá já agolo ẹ̀ yẹn, nǹkan tó wà nínú ẹ̀ á gbin éékà méjì. Kìí ṣe éékà méjì lásán o. Ṣé ẹ rí tomato tó wà bí kìí ṣe lóko tomato. Ṣé mọ̀ yìí pé kí ló fa nǹkan tí à ń sọ information ni. Afẹ́ má rí rí bó wà báyìí. Àbó oríire àbí àrírí ẹjọ́ ẹjẹ ká sòótọ́ sí àrírí kò sẹ́ni tó rírí. Ara nǹkan tí education and information tó fún wa lélẹ̀. This is an international product. Bẹ́ẹ̀ ni Hausa láti kójọ láti páàkì. Ṣẹ́dẹ̀ ní tomato tí ó wà ní bí tomato tó máa ń tóbi ni. Ṣẹ́rí in abroad wọ́n ń ṣe ọbẹ̀, àwọn òyìnbó ń ṣe ọbẹ̀. Ṣẹ́rí tomato yẹn wọ́n á máa jẹ́ bí ìgbà tí wọ́n jẹ ìgbá, bí ìgbà tí wọ́n jẹ iṣu. Hallelujah. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ kí a má bàa gbà wá lákòókò. Ṣé mo pé cucumber lélẹ̀, cucumber seed. This is cucumber seed. Kò sẹ́ni tó lè máa gbé cucumber yẹn kó má lówó lọ́wọ́. Ṣé mo pé cucumber yẹn ó máa ń so ni. Ṣùgbọ́n ní education bí wọ́n ṣe ń pè lọ́dọ̀ wa ń bíbá. So we can get this seed for you and you start planting this seed and your life will never remain the same again. Ṣé mo yí pé cucumber yẹn ilẹ̀ Haúsá náà ti ń kó wá
wọ́n á ní kí o lè wù lórí ilẹ̀ wa. Ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Who told you? Chairman, ìgbà tá a need the right information, we never tried. Àròtà dẹ̀ ń pàkiri ní pé o lè wù lórí ilẹ̀ wa. This is watermelon. This watermelon seed, tí ènìyàn bá gbìn, kò lè sọ pé ìyà ń jẹun. Ṣùgbọ́n ohun tí mò ń sọ ni pé a ní education. Bẹ́ẹ̀ ní gbogbo Nàìjíríà àwa la kàwé jù l'Ekiti. Are we all together now? Kì í sọ̀rọ̀ ẹnu nílé o, torí lágbólé wa bí professor mẹ́ta ló wà lẹ́. So what are we saying? Nǹkan tó yẹ ká kọ́ kó yí ìgbésí ayé wa padà gan ó wà. So these are all packages tó jẹ́ pé téèyàn bá nífẹ̀ẹ́ sí àgbẹ̀ bó ń gbin eléyìí ìyà ò lè jẹ. Béèyàn bá nífẹ̀ẹ́ sí àgbẹ̀ bó ń gbin eléyìí kò lè sọ́fà. Béèyàn bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọ̀gbìn bó ń gbin eléyìí kò lè jìyà. Ṣùgbọ́n ta ló fẹ́ lọ sóko? Ta ló fẹ́ lọ sóko? Ọlọ́run á ràn wá lọ́wọ́. We are really consulting the government. It's just a matter of kéèyàn ní interest. Ṣé mo pé nǹkan téèyàn bá ní interest sí kìí ṣe? Òun lọ̀rọ̀ wa. Ọ̀rọ̀ wa kàn gbà wípé we need to diversify our focus. We need to diversify our focus. Ṣé mo pé for instance ní Nàìjíríà ń sìn òkúta ti dé bá epo àbí kò tí ì dé bá? Gbogbo èèyàn ló rà ń sìn òkúta ti dé bá epo. Ó dẹ̀ possible kó òkúta yẹn kó túbọ̀ dé bá yà ó possible. Kì í ṣèpè kì í ṣàdúrà because nǹkan tó máa jẹ́ kí Nàìjíríà gbọ́n òun ló máa ṣẹlẹ̀. So kí ló tí à ń sọ ni wípé we need training. Ní Sọ̀ǹgà ìfàmù yẹn gbogbo ẹ́ńjì tán rọ bẹ́ẹ̀ tán fi ń ṣiṣẹ́ àwọn fúnra wọn ló ń rọ. Epo tí wọ́n ń rà nílé epo kiri tán fi ń rọ ẹ́ńjì wọn ibẹ̀ gangan láti produce àwọn ìdọ̀tí náà fi produce epo wọn wọn là ń pè ní biogas. Everything tán lò ní oko Sọ̀ǹgà ìfàmù yẹn ibẹ̀ láti produce. So wọ́n ń sin ẹdìyẹ bẹ́ẹ̀. So ohun tí a wá ń ṣe ni bí àwọn tá a bá kó lọ fún training wọ́n ń sin òkúrú bẹ́ẹ̀. Eléyìí tó bá nífẹ̀ẹ́ sí la máa train ẹ fún. So if you love to plant sweet corn, ṣe mọ̀ pé kíní kan wà tó ń pè ní sweet corn. Sáà ń gbọ́ bẹ́ẹ̀ àwa tá a súnmọ́ òyìnbó sweet corn yẹn ó yàtọ̀ sí àgbàdo tí à ń rí níta wọ̀nyí. Téèyàn bá gbé sweet corn yẹn that's another secret. In fact kò ní ta ọjà ẹ̀ fún common people. You will be forced to export your product because sweet corn inú agolo náà máa ń pààkì ẹ̀ sí
òun la máa rà láwọn sauce fún salad. Kí ló tá à ń sọ ni pé it's not until we get all these products from abroad we can do it locally. We can plant sweet corn. Àwọn mọ̀kànmú díẹ̀ lára àwọn kìnìún wọ̀nyí ni o. A lot of, even there is seed of cabbage. Sáwọn nǹkan tó jẹ́ cabbage. Cabbage funfun tó tóbi yẹn tó fi ṣe salad. Fruit ẹ̀ náà wà. Seed ẹ̀ wà. To jẹ́ pé this is how it is packaged. Téèyàn bá gbìn, it's just a matter of you discovering the land that all these things could grow. Amen. So, Nisonga farm here, our company, we have very strong partnership with the farm. A ní àjọṣepọ̀ pẹ̀lú oko yẹn ọmọ Nàìjíríà ló ní o. Reverend Father, ẹ ké hallelujah. Ẹ ká dìde ká ké hallelujah mẹ́ta tó lágbára. Hallelujah. Amen. Ẹ jókòó. So kí ló tí à ń sọ ni wípé this our company Shalom and Israel international tours, we train people. In fact, mo ti ẹ̀ ń fẹ́ káwa, in fact, ara nǹkan tí mo fi fẹ́ràn bàbá nìyẹn. Bí wọ́n ṣe gbọ́rọ̀ activities wa láwọn gan ti ń sọ wípé àwọn gangan wọ́n máa rán ọmọ àwọn lọ. Hallelujah. Wọ́n ní wọ́n máa sponsor ọmọ àwọn. So I was encouraged. So ni mo wá rí wípé we have to see how to let people here know what we are doing. Training yẹn a fẹ́ kí àwọn tó bá ní interest can indicate interest, and I am assuring you a ní owó tí à ń gbà lọ́wọ́ àwọn ará ìta lọ́wọ́ yín, ilé ni wá. If it's going to cost me not to gain anything, we will do it, sir. Sẹ́rí sọ̀ǹgà ìfàmù yẹn, mo fẹ́ ká tiẹ̀ bẹ̀rẹ̀ bí báyìí. Mi ò fẹ́ káwọn ìjọ mi eléyìí ò ń ṣe ìbànújẹ́ àbí àsọdùn. Mi ò fẹ́ káwọn ìjọ mi kan embrace. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ bí. Sẹ́rí last year, ara iṣẹ́ tí organization wa ń ṣe, a máa ń kó àwọn èèyàn lọ sí South Africa, Israel, Port Novo. We actually started with somebody in Ekiti here, tí bàbá mọ̀. Àìjọ lọ sí South Africa pẹ̀lú àwọn group tá a gba visa fún from Epoma, from Benin, from Abeokuta. Ṣùgbọ́n mo rí wípé mo make sure, in fact, ó di gbèsè sọ́rùn mi, mo make sure pé ọmọ Ekiti kan tẹ̀lé wa bá dẹ̀ ṣe ní South Africa, I enroll ẹ̀ sí school. Ó ṣe short term training program ní one of the university ní South Africa. Within a month, ó dẹ̀ gba certificate wá ní. Ṣé mo ìpè level ẹ̀ ó ti improve? Kí ló dá sọ ní pé
We are not 419. We are not here we can't sọ̀rọ̀ àsọdùn. Nǹkan tá à ń ṣe oní ẹ̀rí. O lè má ìbá mi pàdé lẹ́nu ìwé à. Ó dẹ̀ ṣe é ṣe kó o ti bá mi pàdé níbì kan. Ṣùgbọ́n nǹkan tá à ń ṣe. Sir, I supposed to go back to Israel. I had an opportunity to be a lecturer in Bible Institute of Jerusalem. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ló ní kí n máa bọ̀ Nàìjíríà. So mo dẹ̀ wá wò pé Nàìjíríà tá a wà yìí, mi ò gbọ́dọ̀ waste life mi. We have to start doing something. Ara nǹkan tí ìrònú wa àti ẹ̀mí Ọlọ́run tó darí wa nǹkan tó bí lélẹ̀. So mo fẹ́ kí àwa tá a bá ti ní interest, we will form a union. Union yẹn wọ́n pè ní Eversing Transformation Cooperative Union. Mi ò tí ì sọ níbi kankan rí o. This is my first time. This Eversing Transformation Cooperative Union is an initiative of the federal government. It's an initiative of the Office of the Special Advisor to the President on Ethics and Value. So cooperative yẹn a máa fọ́ọ̀mù ẹ̀. Tabadẹ̀ ti fọ́ọ̀mù ẹ̀. Nǹkan tí organisation yẹn EFCC máa mọ̀ nípa ẹ̀. Àwọn SS máa mọ̀ nípa ẹ̀. Àwọn agbófinró á mọ̀ nípa ẹ̀. Because ibi tó máa lead sí ni wípé a máa ní orí ọ̀fẹ́ sí loan látọ̀dọ̀ àwọn CBN. Sẹ́rí kò yẹ kó jẹ́ ọ̀rọ̀ àtẹ́wọ́, but it's good kápá àtẹ́wọ́. Torí tí àwọn èèyàn bá ti gbọ́rọ̀ loan etí wọ́n máa nà ní. Sẹ́rí loan tó wà ń kalẹ̀ ní loan tí ọ̀pọ̀lọpọ̀ tó ń gbà wọn ní ìdẹ. Are we all together now? Loan gbogbo loan tó wà ń ta lápò ìgbà àwo gbọ́múlé láńtà. Àwọn loan tí àwọn èèyàn ń gbà wọn ní ìdẹ. Ṣùgbọ́n if you are an anticipated farmers, you tó nífẹ̀ẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ tó bá gbà loan o gbúdọ̀ rí nǹkan fi ṣe. Wasted loan làwọn èèyàn ń gbà. Òun lọ́lọ́pàá ṣe ń lé wọn kiri. Òun lọ̀rọ̀ wọn ṣe ń já sí wàhálà. But if we can take you for training and you are trained as a farmer, if you get any, you will make use of it. Are we all together now? Yes. So kí ló tí à ń sọ ni wípé òun ló ṣe wù mí ká embrace nǹkan tá à ń sọ yìí bí báyìí. So tábà ti kó èèyàn lọ fún training, ṣe rí ọ̀rọ̀ wa ti kúrò, ṣe rí gbàgbọ́ tá a gbà yìí ó kọjá kéèyàn máa ráhùn. Are we all together now? Ẹni tó ní gbàgbọ́ tí ò lo ìgbàgbọ́ yẹn rí, a faith that is unused is never a faith. Tí faith wa tí ò bá wọ́n lè gbé wa kúrò ipò ìráhùn àní faith. Ara nǹkan tí faith wa tó máa bí tá a gbé wa kúrò nípò ìráhùn òun là ń sọ yìí. Eléyìí ò tiẹ̀ ń ṣe is not pé mi ò lówó lọ́wọ́, bó o lówó kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe. Àbí ẹni mò ń kúrọ̀, kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe.
lówó láàrin wa lè sponsor ẹni tí ò lówó. Ìṣe pé kó sponsor ẹ o kó wá manipulate ẹ. Somebody who is doing well can sponsor somebody who have no money. Nígbà tó bá ti sponsor ẹ̀gbọ́n tó dé, you can finance the project. Kẹ́lẹ́ máa ṣiṣẹ́ fún yín. Ibi tí iṣẹ́ ti ń bẹ̀rẹ̀ lé àwọn nǹkan tó tún tí èèwà òṣìṣẹ́ nìyẹn níjọ wa. Tí gbogbo èèyàn fi wà nínú ìṣòro àìlówó lọ́wọ́. Torí ọlọ́mọdọ́mú ìyá ìpínlẹ̀ everybody ń ṣe. Ṣùgbọ́n a lè kóra wájọ́. Ìjọ ilé ní ilẹ̀. A lè ní ilẹ̀. Ká máa gbé rice. Ká máa gbé rice yẹn tán. After training, a lè máa package rice yẹn fún ara wa. Ká má tiẹ̀ jẹ́ kó yọjú sí ọjà eléyìí tán fa bọ́tà. Ká máa package, ká máa bag ẹ̀. Kó jẹ́ pé àwa la máa ta. Ká dẹ̀ korúkọ ìjọ yìí sí. Hallelujah. A lè máa ṣe bread. Ṣé mo ní pé bread tá a bá ń ṣe tí gbogbo ọmọ ìjọ yìí bá ń ra bread yẹn tó dẹ̀ jẹ́ bread tó dáa, ṣé bread yìí ó lè kúta? Kò lè kúta. A lot of things la lè máa ṣe. Now ara àwọn ìjọ kan tí mo bá pastor wọn sọ̀rọ̀, wọ́n ti ń gbin rice báyìí, rice bíi 10 acres of land wọ́n ti gbìn síbi kan báyìí. Hallelujah. Ó dẹ̀ sí ń gbọ́mọ̀, ó gbúdọ̀ dáa. So ìjọ wa lè ṣe nǹkan kan papọ̀. Ọlọ́dọ̀ ni ẹnì kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká kó bá a ṣe ń ràn wá lọ́wọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ṣé mọ̀ pé ẹlòmíì nílé iṣẹ́ báyìí tó jọmọ C.A.C tó jẹ́ pé àwọn mùsùlùmí ló gbà síbẹ̀. A ní kìrìsìtẹ́nì ò dáa. A ní wọn wúlò. A ní ṣe ló máa rò pé tíjọ ní nǹkan tó dẹ̀ ń fà ní pé àlẹ́kọ̀ọ́. Ṣe pé a fẹ́ nǹkan tó dáa. Ṣùgbọ́n we need training. Tó bá gba ọmọ ìjọ tí ò wà trained àti tajà, tó gbà síbẹ̀ tó bá ṣe ọjà ẹ báṣubàṣu, á dènà mẹ́lòmíì. So you can train somebody for this type of talk, of training talk. Tó bá dé ìwọ tí Ọlọ́run ràn lọ́wọ́ kó wá gbogbo sí lè establish ẹ̀. Iṣẹ́ yẹn náà iṣẹ́ ẹ̀ ni. Bóyá ìwọ gan o ní àǹfààní àti lọ, you can go with the person to the training. So ohun tí mo ń sọ ni pé a máa kóra wájọ àwa tá a nífẹ̀ẹ́ sí training yẹn, a máa fọ́ọ̀mù cooperative union, tábàdẹ̀ ti fọ́ọ̀mù cooperative union. So at times ìrìn tí à ń rìn gbà mí kì í ṣe torí tara wa. Mi ò gbéraga o. Ìgbà tí mo wà ní Israel, at least I assisted 4 different people. Ayé wọn ti settle lọ́wọ́ báyìí. Àwọn méjì lọ sí London nù wọn and they are there up till now. Mo bá wọn ṣe visa, mi ò gbowó lọ́wọ́ wọn. Èmi mo ṣe visa wọn. Torí there is an hospital, Catholic hospital kan, ó wà. Torí school tí mo ti kọ́kọ́ lọ, Tanto Ecumenical Institute for Theological Studies in Jerusalem is a Catholic institute. So oore ọ̀fẹ́ yẹn ni àwọn Catholic wá fi ń pè mí ní fada. So fada ló ń pè mí because I was the only Pentecostal man
in the midst of gbogbo àwọn òyìnbó fadata ìjọ kẹ́kọ̀ọ́ ní tàǹtọ̀ ní school tí mo kọ́kọ́ lọ. So èmi nìkan ni dúdú, èmi nìkan ni Pentecostal láàrin wọn. So mo wá darapọ̀ mọ́ wọn. Kì í ṣe pé mo pastor Catholic church o. So ṣùgbọ́n wọ́n máa ń fojú fada wò mí. So ojú fada tán fi ń wò mí yẹn, àwọn Catholic hospital wọ́n wá fún mi lórí ọ̀fẹ́ àti kó yẹn wọlé. So through Catholic hospital yẹn ni mo fi bá wọn ṣe visa. Wọ́n wá as volunteer auxiliary nurse. So mo kó wọn wọlé. So wọ́n ṣiṣẹ́ lọ hospital yẹn, wọ́n ṣe ṣiṣẹ́ lọ hospital yẹn, ibẹ̀ yẹn láti ráyè ràn wọ́n lọ́wọ́. Wọ́n lọ sí London, wọ́n wà ní London bí bá ṣe ń sọ̀rọ̀. So kí ló tí à ń sọ ni wípé àwọn oore ọ̀fẹ́ pọ̀, àǹfààní dẹ̀ pọ̀, tó jẹ́ pé it's just a matter of kákóra wájọ káwo àwọn tó rí ọ̀fẹ́ àtàǹfààní yẹn máa wúlò fún. Irú eléyìí tá à ń sọ l'Ábùjá yẹn ń sìn. The encouragement we got in the summit òun ni wípé in every local government a máa ṣe community project tó jẹ́ pé project tá a bá ń ṣe a lè máa export under the benefit of the federal government. To jẹ́ pé nǹkan tí a bá produce may not end in the local market. So federal government máa ran àwọn ènìyàn wa lọ́wọ́ tó jẹ́ pé nǹkan tó bá ti ń gbìn wọ́n máa kó jáde out of the country. So it's part of the work of the Office of Ethics and Value. So wọ́n fẹ́ make sure wípé àwọn èèyàn wà empowered. So kó jẹ́ pé kó má sí nǹkan kan tó kàn ẹ́ pẹ̀lú government at the local level, at the state, or any other government is. So bẹ́ẹ̀ nǹkan tá a bá ń ṣe yẹn, so we be under the supervision of Office of Ethics and Value tó jẹ́ pé wọ́n á wo àwọn tó ní ìdìrànlọ́wọ́, irú àwọn tó yẹ fún loan wọ́n á help wọn fún loan. So kí ló tí mò ń sọ ni wípé ara oore ọ̀fẹ́ àti àǹfààní yìí ni wípé we have a relationship with BOI, Bank of Industry. Ǹjẹ́ mọ̀ pé téèyàn bá ń produce nǹkan kan sí, ó lè rówó látọ̀dọ̀ Bank of Industry. Are we all together now? But o ní láti jẹ́ wípé o fẹ́ máa sọ nǹkan kan dá nǹkan kan. Nínú kó máa gbin ọ̀gẹ̀dẹ̀ ń sìn, kó fẹ́ máa fry ọ̀gẹ̀dẹ̀ yẹn. Plantain seeds. Torí most of àwọn nǹkan tá à ń tà mí báyìí Àkúrẹ́ náà ti ń kó wá Ìbàdàn. Ṣùgbọ́n nǹkan tá a bá ń gbìn, nǹkan tá a bá ń sọ́dà, Bank of Industry wọ́n lè ṣèrànlọ́wọ́ fún wa. Ṣùgbọ́n ṣé mọ̀ pé information kò sẹ́ni tó mọ̀, kò sẹ́ni tó mọ̀. Ara àwọn nǹkan tí union wa tábà ti fira wa sílẹ̀ tá a yọ̀ǹda ara wa fún training yẹn, we come together and we can reach out to where we will be assisted. Are we all together now? So Ọlọ́run á ràn wá lọ́wọ́. So mo ń sọ pé ilé yóò sọ̀rọ̀ ẹnu o. So a ti sọ̀rọ̀ lórí education ṣe pàtàkì. Education máa jẹ́ kí èèyàn mọ nǹkan tí ó mọ̀.
adé kéèyàn débi tí ò dé rí. Training yẹn ó ṣe pàtàkì. Mo lè sọ pé training yẹn ní ìbẹ̀rẹ̀, and we have aláwọn document tó máa ṣàlàyé training yẹn níbí báyìí. So àwọn tó bá ti nífẹ̀ẹ́ sí, it's good for retirees, it's good for youth, it's good for graduates, it's good for farmers and anticipated farmers. Ṣé a ti gbọ́rọ̀ mi bẹ́yẹn? Àwọn akẹ́kọ̀ọ́ tán ti kẹ́kọ̀ọ́ gboyè ó wúlò fún wọn. Àwọn tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba ó wúlò fún wọn. Hallelujah. Kò sí nǹkan tí ò jẹ́ kí obìnrin tó ti ṣiṣẹ́ tó fẹ̀yìntì tó dẹ̀ sì ní okun àti agbára, kò sí nǹkan tí ò jẹ́ kó ṣiṣẹ́ poultry. Are we all together now? Are we all together now? Kò sí nǹkan tí ò jẹ́ kó ṣiṣẹ́ poultry. Ó lè jẹ́ pé gbogbo ẹyin tí Èkìtì máa jẹ́ ilé iṣẹ́ láti máa kó. Are we all together now? So mo fẹ́, and you will be an employer of labour. Àwọn èèyàn máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ. Àlá ẹ àwa sì mú ṣẹ. So after education is facilities. Tàbá mú yàn lọ fún training tán, a kò facility. Facilities tá à ń sọ yìí, it could be a land facility, space, or resources. Ṣé mo ibi téèyàn bá lọ fún training, ara ibi tí a ti mí ìṣẹ̀lẹ̀ lè. Ẹni tó lọ kàwé Agric ní University of Ado Ekiti, tinú ẹ ò dùn ṣiṣẹ́ àgbẹ̀rí, ṣé mo pé ó ti sí, ṣé mo pé ó ti sí, ó ti mí ìṣẹ̀lẹ̀. Ó lọ kàwé Agric ó gboyè, ṣùgbọ́n inú ẹ ò dùn ṣiṣẹ́ Agric. Irú ẹ̀ la máa wá sí bank. Ẹ̀kọ́ tí ò kọ́ a fẹ́ lọ ṣiṣẹ́. Irú ènìyàn bẹ́ẹ̀ may end up jobless for life. But you must have passion. O ní láti ní ìtara. You must be committed to what you have been trained for. When you are committed, tábà tí mú ẹ lọ fún training, wàá nídìí ilẹ̀. Ṣé rí ilẹ̀ yẹn? Kò jẹ́ dídán kó jẹ́ 10 acres of land. You can start with a plot of land. Are we all together now? Are we all together now? Ṣé mo ní pé nǹkan tí yóò jẹ́ kí aṣàṣeyọrí kò ju wípé orí la ti fẹ́ bẹ̀rẹ̀. Are we all together now? A fẹ́ bẹ̀rẹ̀ lórí a fẹ́ bẹ̀rẹ̀ bí kékeré. So we have to start from small. Land, space, funding, join and organize association. As is so here, you have to get started. When you get started, nǹkan tó bá ń gbìn will get market for you. Ṣé mo pé irú àwọn ènìyàn wa ń sìn ìjọ particularly, we are encouraging churches to plant plantain. Kanda oko ọ̀gbìn ọ̀gẹ̀dẹ̀. O ò lè gbìn ọ̀gẹ̀dẹ̀ kókúta. Are we all together now? Ìjẹ́ mọ̀ pé téèyàn bá gbìn ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n, òun waste nìyẹn. Sọ̀rọ̀ mi yé wa. Tó bá jẹ́ ọ̀gbìn ọ̀gẹ̀dẹ̀, tọ́gẹ̀dẹ̀ bá ti pọ́n, ó ti bàjẹ́. Ṣùgbọ́n tá a bá tún wò ó kò bàjẹ́, àwọn èèyàn rà. Ṣùgbọ́n àwọn kọ́mpìnì ló máa wá wo oko yẹn. Kọ́gẹ̀dẹ̀ yẹn tó pọ́n, wọ́n á ti wá bẹ̀, wọ́n á ti rà.
That is the type of the farming we are introducing to you. We get a market for you. We will get market for you for whatever you are planting. Yes, we are not. So I want to see training can indicate interest. So from here we get started. Anytime what we so gbogbo àwọn nǹkan tí a lè sọ torí mo sọ pé nǹkan tá à ń sọ kì í ṣe training oko la máa kóra wa lọ sí tá a ti máa lọ sí training. We have that in Port Novo, Songhai Farm. We have it in South Africa. We have it in Israel. Package wa for Israel is pilgrimage from agro-allied training. Sẹ́mi pé táwọn ìjọba máa kàn lọ wo ibi tán bí Jésù ibi tán ṣe gbá ibi tán ṣàwò bẹ́ẹ̀ tiwa is going to be the combination of pilgrimage and agro-allied training. So this is all what we are introducing to you. God bless you all. Gbogbo apẹ́ akó farabalẹ̀ lórúkọ Olúwa èyí tá ti gbọ́ kò ní sọnù mọ́ wa lọ́wọ́ lórúkọ Jésù. Láàrin ìṣẹ́jú méje a nílò question méjì, ìkan látọ̀dọ̀ obìnrin, ìkan látọ̀dọ̀ ọkùnrin. Yes. Ìbéèrè òbí ìbéèrè o. Just 2 questions. Yes, sir. Another microphone. Praise the Lord. Ẹ ṣe sáà àti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ bẹ́tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ló ní interest in farming ẹ wò ó tá a máa lọ bó jẹ́ ìṣúlẹ̀ gbẹ̀ẹ́sìn ẹ kọ̀ lè pé káàkiri báyìí fẹ́ máa fẹ́ sùn sí àwọn káàkọ̀ lọ́ọ́ bẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n lọ kó gbogbo ìlọ bó jẹ́ àgbàdo ni wọ́n lọ bẹ̀ lọ bó jẹ́ ọ̀gẹ̀dẹ̀ tẹ̀ sọ yìí máa ṣe ẹjọ́ ṣé irú nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀ how do you expect us to have passion for us to. Hallelujah. Praise the Lord. Ṣé mọ̀ pé ilé tí à ń gbé gan tá a bá tẹ́kì ẹnu ilé yẹn ò lè wọ̀ bẹ̀. Are we all together now? Ilé tí à ń gbé tá à ń sùn. Ṣé mọ̀ pé tẹ́nìyàn gan bá ṣàṣòbíye olè àwọn létí adẹ́kẹ́rù ẹ̀. Ṣé rí irú àwọn Abia state nígbà tá a lọ fún summit l'Abuja àwọn Abia, Imo, all those eastern states wọ́n ti ní àwọn wọ́n pè ní agro-allied militant surveillance. Àwọn yẹn ti ní ọlọ́pàá tó ń sọ òkò kiri. So òkè lọ́wọ́ ní ẹ̀ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti bíbá ẹ̀ ṣe ẹni tí gbogbo abá padà ṣiṣẹ́ oko we can form that. Not only that, bàbá tẹ́ bá lọ gbin ọ̀gẹ̀dẹ̀ báyìí bó bá gbà kẹ́ gbà yẹn síbẹ̀ kó máa bá yín sọ tèbí tó bá jẹ́ nǹkan tó máa dánwó can't you do that? Ẹ máa ṣe like irú àwọn èèyàn wa tó lọ gbin ráìsì yẹn ń sìn àwa yìí la fún wọn ní inspiration initiatives yẹn wọ́n gba àwọn ọmọ ìlú bẹ̀ wọ́n dẹ̀ kọ́ ilé síbẹ̀ ilé kékeré kan tó jẹ́ pé everyday ibẹ̀ lọ́mọ yẹn máa wà á dẹ̀ máa gbogbo yẹn. So tí sẹ́rí iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ kò ń ṣe jíjẹ nìkan ló wà fún sí wàá jẹ ń bẹ̀ á dẹ̀ dá okòwò fún ẹ nǹkan tó fẹ́ dá okòwò yẹn you have to take care of it. Bó bá kú kẹ́yìn gan-an kẹ́ máa gbé àyíká bẹ̀
ṣèbí ó fẹ́ dowó ni ẹ gbé bẹ́ẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ìgbà tó bá ń so ẹ máa dúró ti nǹkan yín, ẹ make sure yìí pé àwọn bàṣẹjẹ́ wọn bẹ. Ìgbà tó bá ń wù kò sí bàṣẹjẹ́ tó lè lọ máa fàdágé. Àti mọ̀ yìí pé ẹ̀mí burúkú wà nù ẹ̀. Bó ṣe rẹ̀ ọlọ́pàá fún whatever you can do to stop destroyer, you can do that. Ṣùgbọ́n tá bá ní irú iṣẹ́ poultry nísìn, iṣẹ́ lè ní poultry kẹ́ má dúró ti nǹkan yín, ẹ má dúró ti àfi nǹkan téèyàn ò bá fẹ́ ṣe ni ò lè rí ṣe, especially as Christian. If you are interested in doing this farming, ẹ̀yin fúnra yín á monitor ẹ máa supervise Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ má jẹ́ kí ẹ jẹ́ pé òun ló máa put wa off. Obìnrin. Yes, ẹ bá mi fún bàbá. Eke hallelujah. Gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe sọ lẹ́ẹ̀kan yẹn, bàbá àlàbà yẹn. Àwọn akọ́kúrò àwọn àjọ tẹ́lẹ̀, àwọn ọ̀dọ́ wájú, àbẹ̀sẹ̀ sí mọ̀lú máa mẹ́rin ni wọ́n ní sílẹ̀ pẹ̀lú ẹlẹ́gbẹ̀ ewúrẹ́ bí méje. Àwọn èèyàn ṣàkóso wà bẹ́ẹ̀, aṣọ wà ní wa o, iṣẹ́ ní tẹ́lẹ̀ ọlọ́pàá wà bẹ́ẹ̀ o, lọ́yà wà ní wa o. Àpò wá màlúù yẹn tù, ọkùnrin yẹn, okòrò pátá, iṣẹ́ mi pé wú yẹn. Kí ló wá lẹ̀ kó ló wá fẹ́ bẹ̀rẹ̀ sáré kó wá bẹ̀rẹ̀ ní ìdísà? Kí là lè gbẹ́dẹ̀ wò la lè gbé lórí ebẹ̀ yẹn dáàbì? Àwọn la lè kóra wa jọ torí ẹni dá ara jì yẹn náà ní o. Àwọn adáwùsá náà ní ọ̀hún kiri ní ìlà aláàjì lé ọlọ́run dáná ẹ̀ ní kì í ṣe bọ́yá ìbò ní àádọ́ ìlú o mọ̀ fẹ́ wúlẹ̀ yẹn lọ. Bàtà kí ni ìgbésẹ̀ náà fẹ́ gbé dàgbà àìkú fẹ́ irú ìgbésẹ̀ náà fi pé ká lè ṣòkòrò ní àwọn ọjọ́ wájú ẹ̀jẹ̀ ká ṣe o. Ẹ ṣe bàbá ẹ̀dùn ń kẹ́kọ̀ọ́ nínú wọn. Ẹ̀dì màdùn tèfètèfè. Hallelujah. Hallelujah. Ṣé rí wàhálà tá a ní kò ju wípé nǹkan tẹ́lòmíì ṣe ló fẹ́ ṣe. Ẹ má bínú fọ̀rọ̀ mi o. Ẹ gbọ́ pé wọ́n tún ti gbé information kan pé tába ti kó màlúù ti ẹnìkan á dòwó fún wa, tába kéwúrẹ́ ti ẹnìkan á dòwó fún wa. Ẹ mọ̀ bóyá o lè gan-an. Yes. Hausa tẹ́ ẹ mọ̀. Ẹ lọ kéwúrẹ́ tì, ìgbà wo ni òní kéwúrẹ́ lọ? This is the problem. Nǹkan tí ẹ bá mọ̀ ẹlòmíì kò tí ẹ gbàdúrà gan kó tó lọ kéwúrẹ́ ti Hausa, ó dẹ̀ jáládúrà. A ní láti nǹkan tá a bá mọ̀ pé ó wà realistic ní ká máa ṣe. Ẹ mọ nǹkan tẹ́ lè ṣe sí màlúù kẹtẹ ìmọ̀ ẹ̀, ṣùgbọ́n ẹ kàn gbọ́ pé ẹnìkan lè bá yàn sí. It's a wrong project. I'm very sorry to say this. Project tí ó tọ̀nà ni. Next time ó lè má jẹ́ màlúù lẹ́ need gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Èkìtì. Bó ṣe ọ̀gẹ̀dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ó lè tó máa wá kọ́gẹ̀dẹ̀ yín. Wọ́n á kó ṣùgbọ́n ọ̀gá Ọlọ́run ò ní jẹ́ ká kẹ́rù tí yín, ẹrù tèmi ò ní dẹrù ó lé o. Tẹ́ ẹ bá ti, and we just have to change our motive. Tá a bá ti tó bá jẹ́ wákó àní kúrò ní olójú kan o, àní dá nǹkan ṣe o, complain yìí náà la máa complain, we are going nowhere. O lè tó ń kẹ́rù àsùnwọ̀n lọ́jọ́ kan, iṣẹ́ ni ò sí lù àti rẹ̀ máa tú. Ìwọ ọmọ Ọlọ́run á máa ṣiṣẹ́ ẹnìkan lòun kó. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí èrò inú wa
kó yí padà ká lè dá nǹkan ṣe Ọlọ́run á ràn wá lọ́wọ́. Thank you, sir. God bless you. Praise the Lord. Praise the Lord. Okay, this training, àwa là ń ṣagbátẹrù training yẹn o. Eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀ màlúù tá a lọ pé Haúsá tá a mọ̀lémọ̀nà ẹ̀. Abẹ́rẹ́ tèmi lókun dì. Èmi ni CEO organization yẹn. I'm an Ekiti man. I'm not a 419. Mi ò lu jìbìtì. Ìránṣẹ́ Ọlọ́run ni mí. Nǹkan tá a bá ń ṣe tọ́lọ́run la fi ń ṣe. So training yẹn tá a bá ti kó àwọn èèyàn mẹ́wàá jọ Port Novo yá nìyẹn. Bó jẹ́ ti Port Novo ti Benin Republic olówó ẹ̀ kéré jù from 100 to 120. But that of South Africa is 350,000. Israel is 450,000. Ṣé mo yí pé èyí tápá èèyàn á ká wà bẹ́ẹ̀? Ṣé rí à ń sọ̀rọ̀ owó ẹ̀ kù? Nǹkan tí oògùn téèyàn bá ti fowó ṣe ló ń jẹ́ o lè rí nǹkan ọ̀fẹ́ kó wúlò. Ẹ má bínú pé mò ń sọ eléyìí o. So actually àwọn wo bá a ṣe máa subsidize ẹ̀ òun mo ṣe ìlérí pé iye tí a bá ń gbà lọ́wọ́ ará ìta nígbà lọ́wọ́ ẹ̀yin ìjọ. That is it. The training tá a bá ti kó àwọn èèyàn jọ ó yá nìyẹn. Ẹ jẹ́ àpàtàwọ́ fún Jésù.